الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله سيدنا محمد بن عبد الله وعلى آله وصحابته أهل الله. mo fẹ́ yanjú ọ̀rọ̀ kan, mo fẹ́ tara yanjú ẹ̀. ọ̀rọ̀ náà irú ẹ̀ àti máa jáde tẹ́lẹ̀, àwọn ọlọ́run kádàrá ipa tó rí láàyè tó ti jáde kí ẹ̀ máa sọ wípé bàbá Sh.Kamalideen al-Adabi rahimahullah wípé ipò bàbá ni wọ́n wá fún Maulana Sheikh Adam Abdullah al-Ilori. ọ̀rọ̀ náà ò rí bẹ́ẹ̀, ọ̀rọ̀ náà ò rí bẹ́ẹ̀, ọ̀rọ̀ náà ò rí bẹ́ẹ̀. ọ̀rọ̀ náà ti máa ń jáde láàyè títí ń jáde yìí ti pẹ́. a máa rí pé ó bùkátà sí ká yanjú ọ̀rọ̀ náà. tẹ́ bá wo tírà tí wọ́n pè ní al-Uswa sharhu majmu' al-mufid tí bàbá wa Musa Ali Ajetumobi àti bàbá wa Abdulgani Abdulsalam Oladosu tí wọ́n ṣe tírà náà 2001. al-bab al-awwal wọ́n sọ̀rọ̀ fadilatu Sheikh Dr. Muhammad Kamiluddin Habibullah al-Adabi. wọ́n wá ń sọ̀rọ̀ wọn pé huwa Maulana fadilatu Sheikh Muhammad Kamiluddin من حبيب الله بن موسى الأدبي الإلوري ولد بدار أراغبجي بهاي مسنبة بمدينة إلوري عاصمة ولاية كوالا، وكان مولده عام 1907 تقريبا. متوقع سيبانوني أما نبات موقعون يبوري وقال Sheikh Muhammad Kamiluddin al-Adabi, his birth. His eminent Sheikh Kamiluddin al-Adabi was born at Ilé Aragbaji, Masingba area Ilori, the capital of Kwara, in 1905, 1906, 1907. tó jẹ́ wípé àárín àsìkò yìí náà láwà sí. so bàbá Ajetumobi yìí èyí tó dàrú ni pé wọ́n gba kéwú direct lẹ́nu bàbá Sh.Kamalideen al-Adabi. tàbá wọn ni tíra tí wọ́n pè ní harakatul lughati al-arabiyya wa adabiha fi Nigeria khilala 50 aama min al-istiqlal tí Dr. Moshood Mahmood Jimba nígbà náà doctor ni wọ́n wà ní 2013. àwọn náà kọ wípé wal allamatu da'iya Muhammad Kamiluddin Habibullah Abu Musa wulida fi madinati Ilori Asima wilaya Kwara 1905 làwọn náà kọ sí ibẹ̀. so tí bàbá Ajetumobi bàbá Oladosu láwọn tó jẹ́ pé wọ́n gan ní Sh.Kamal wọ́n sì gbọ́rọ̀ lẹ́nu wọn, tí wọ́n gbọ́rọ̀ lẹ́nu wọn, Dr. Jimba tí wọ́n gbọ́rọ̀ lẹ́nu wọn, táwọn wọ̀nyí bá sọ̀rọ̀ ta ni àfáà tó ń sọ̀rọ̀ yìí tó wọ́n ń pe Sheikh Adam ní ọmọ Sh.Kamal torí pé tó bá sọ pé wọ́n bí wọn 1905 àbí 1906 àbí 1907 gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́lẹ̀ yìí. tíra Sheikh Jimba Dr. Jimba yìí 2013 ni wọ́n kọ òun 2013. wọ́n sì bí Sheikh Adam 1917, wọ́n bí Sh.Kamal 1905. báwo ni wọ́n ṣe lè jẹ́ bàbá fún Sheikh Adam lọ́mọ 12 years? kò rí bẹ́ẹ̀ o. wọ́n sì bí Sheikh Tajul Adabi 1877. àfáà yìí wọ́n ń parọ́ pé wọ́n bí Sh.Kamal ní 1895. ṣé 18 years ló wà láàrin Sh.Kamal àti Sheikh Tajul Adabi? èyí tí ó dàrú ni wípé bàbá tó bí Sheikh Adam, Sheikh Abdulbaki, tí wọ́n bá bí Sheikh Tajul Adabi ní 1877, wọ́n bí àwọn ní 1879, tí ń túmọ̀ sí wípé wọ́n bí Sh.Kamal lọ́mọ tó bá bí Sh.Kamal 1905. kò dàrú, wọ́n bí wọn lọ́mọ. so ṣé àwa ń sọ pé 18 years ni Sheikh Tajul Adabi gbà lọ́wọ́ Sh.Kamal? ẹ má dàtàn rú o, ẹ má dàtàn rú o, ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀, a sì ní jẹ́ dàtàn náà rú. so eléyìí la ní ká sáré yanjú. Sh.Kamal àgbàlagbà ẹ̀gbọ́n ni wọ́n jẹ́ sí Sheikh Adam tí ó dàrú. àmọ́ ká wá sọ pé bàbá wọn ni àbà ẹ má dàtọ̀rú. so haza wa salamu alaikum wa rahmatullahi wa barakatuh. àwọn tíra ni mo ti reference rẹ, ni mo fi ṣe reference yẹn, ni mo refer ẹ sí yẹn. so mẹ́sàn-án sọkúsọ ọdún ẹ̀ mọ́ lọ́jọ́ mi. haza wa salamu alaikum.